ọkọ ìyàwó tó lùyàwó ẹ̀ pa ti há sákóló ọlọ́pàá. ọ̀dọ̀ wa ni ọ̀gbẹ́ni ẹni ọdún mẹ́rìnléláàádọ́ta tó ń gbé lágbègbè abasi òbórì níjọba ìbílẹ̀ Calabar South nípínlẹ̀ Cross River wà báyìí. ẹ̀sùn ìwà ọ̀daràn tá a fi kàn án ni pé ṣe ló lu ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ olóògbé Ndereke pa lákòókò tí ìjà kékeré kan bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì lópòpónà abasi òbórì lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 18 oṣù keje ọdún 2023 yìí. a máa ṣèwádìí dáadáa nípa ohun tó fàjà gan tó fi gbẹ̀mí olóògbé náà, lẹ́yìn èyí la sì máa fojú rẹ̀ balẹ̀ ẹjọ́. èyí lọ̀rọ̀ tó ń jáde lẹ́nu alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Irene Ugbo lákòókò tó ń sọ nípa àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún fáwọn oníròyìn lọ́jọ́ túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà. Aláròyé gbọ́ pé àwọn ará olùgbé agbègbè abasi òbórì níbi tí ọ̀gbẹ́ni náà ń gbé ni wọ́n lọ fọ̀rọ̀ ìjà tó ń lọ láàrin olóògbé náà àti ọkọ àfẹ́sọ́nà rẹ̀ tó àwọn ọlọ́pàá tẹ̀sán Nwanze létí. wọ́n sì bá ọ̀daràn náà tó ti lu ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ bàjẹ́. lójú ẹsẹ̀ ni wọ́n ti sáré gbé dìgbàdìgbà lọ sí ọsibítù aládàáni kan tó wà lágbègbè náà, ṣùgbọ́n táwọn dókítà tí wọ́n bá lẹ́nu iṣẹ́ lọ́jọ́ náà sọ pé òkú olóògbé náà ni wọ́n gbé wá sọsibítù ọ̀hún. lójú ẹsẹ̀ sì ni wọ́n ti palẹ̀mọ́ òkú ọ̀hún sínú mọ́ṣúárì ilé ìwòsàn náà fún ìtọ́jú láti lè ṣàyẹ̀wò sí i lára láti mọ kókó ohun tó pa á gan. lásìkò tí ẹ fi ń gbọ́ ìròyìn yìí, àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ti sọ pé ọ̀dọ̀ àwọn lọ́kọ ìyàwó tó lu àfẹ́sọ́nà rẹ̀ pa ọ̀hún wà tó sì ń ran àwọn lọ́wọ́ nínú ìwádìí àwọn. wọ́n ní kò sí ìbéèrè kan táwọn ń bi léèrè tí ò dá wọn lóhùn. èyí gan ló mú kí wọ́n fi sọ pé àwọn máa tó fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ lópin ìwádìí wọn. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.